ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn aráàlú orí tẹ̀lé wọn wàláhì tàláhì tí ń sọ Yorùbá nígbà àwọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó àwọn ìlẹ́rin tí wọ́n mú tó gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí ní gbogbo eré ẹ̀ òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tẹ̀yàn ọmọ ogun ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀ Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ pàdánù mo yọ̀ǹda fún yín àmọ́ ẹ̀kọ́ jẹ náà ó ṣe wọ́n lálejò náà ń pèlè ogun Fúlàní. ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ẹ wò ó ìtàn lórí ilẹ̀ Yorùbá ẹ wò ó wòlíì Nasiri sọ̀rọ̀ jáde nípa olóyè Sunday Igboho wọ́n ní ká má tí wálé o wọ́n ní ká má tí wá sí Nàìjíríà lásìkò pé ìjọba wọ́n ti dẹ pápẹ́ lẹ́dí olóyè Sunday Igboho pé tẹ́ bá lè wálé kó máa kó sínú pápẹ́ náà pé ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fídíò yìí káàkiri ẹ jẹ́ kó kan bàbá olóyè Sunday Igboho wọ́n ní ká má tí wálé o ẹ̀yin tèmi ẹ jẹ́ ká dọ́gbọ́ lẹ́nu wòlíì Nasiri ẹ má gbàgbé láti kọ́mẹ́ǹtì. àwọn tó ń pa ìtàn pé Ilé Ifẹ̀ kì í ṣe ìṣẹ̀dálẹ̀ Yorùbá especially ọba Oníwò ibi tí ọba Oníwò tó bá ti mà tán pawapara ẹ̀ má tàn tó bá ti mọ̀rọ̀ sọ wa sọ̀rọ̀ ẹ̀ mọ̀rọ̀ tó bá dẹ̀ ti máa rọ́ pawapara ẹ̀ má rọ́. The first expression Balúwo sọ pé ilẹ̀ Yorùbá ò ní àkọọ́lẹ̀ ìtàn ibo lòun ti wá rí àwọn ìtàn tí òun pa yẹn torí pé gbogbo àwọn ìtàn tó ṣàlàyé yẹn nígbà tí ilẹ̀ Yorùbá tí ò ní àkọọ́lẹ̀ ìtàn ibo lòun gangan ti ṣe kíni o tó ti rí ìtàn tó pa ṣé wọ́n ti bí ńgbà náà eléyìí fún Yorùbá àtàwọn tó ń pa ìtàn ní ìsọmọ Ifẹ̀ but nílẹ̀ Yorùbá yìí mo bá ẹni bọ́mọdé ò bá ìtàn á bá àrọ́bá ni bàbá ìtàn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú lónìí irú àwọn ìlú Ìwó ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Yorùbá lónìí ọmọbìnrin lòmíì wọn òmíì jí adé Odùduwà gbé lọ ni àwọn ìlú kan wà nílẹ̀ Yorùbá tá a gbẹ́dọ̀ pa ìtàn yẹn jáde òmíì ṣe kí ni ó jalè kúrò nílé Ifẹ̀ ibi tí ẹnikẹ́ni tó bá ti ń pàtàn pé ọmọ ju bàbá ẹ̀ ti mọ̀ pé kì í ṣe ojúlówó ọmọ ìwọ gbàgbọ́ pé ọmọ Odùduwà ni ẹ́ ó dẹ̀ gbàgbọ́ pé Odùduwà ló tẹ ilẹ̀ Ifẹ̀ tó bówo ni ọmọ ṣe máa wá ju bàbá rẹ̀ kì í ṣẹ́jú àwọn èèyàn ọmọ àlè méjìlá ní nílẹ̀ Yorùbá kì í ṣe kábíyèsí yẹn ni mò ń sọ I'm just explaining general torí I'm speaking to the whole world now ọmọ àlè méjìlá rí nílẹ̀ Yorùbá ẹni tó fi ọ̀rọ̀ tó fi ìwà tó fi ìṣèjọ ọmọ àlè àtẹni tí ìyá rẹ̀ tó gbé tó dákun ẹja ló bẹ́ẹ̀ yìí tó nà gẹ̀rẹ̀. ní ìtẹ̀síwájú torí àkókò mo fẹ́ wọnú àdúrà. wọ́n sọ̀rọ̀ kan wọ́n fi hàn mí ó ní ìtumọ̀ Ọ̀ọ̀ni òrìṣà ní olórìṣà kí mo wí yìí o ẹ pàtàkì fún Jésù ó ní ìtumọ̀ Ọ̀ọ̀ni òrìṣà ní olórìṣà nílẹ̀ Yorùbá ní ìpilẹ̀ṣẹ̀ ayé ohun tí wọ́n pè ní òrìṣà ní ọba àwọn ọba ìtìlẹ̀ Yorùbá ń pe òrìṣà òun ní Ọlọ́run ohun tí wọ́n ń pe ní ayé àtijọ́ ohun tí a máa ń pe ọba ní igbákejì òrìṣà ẹni tó wá jẹ́ òrìṣà ní Ọlọ́run ṣùgbọ́n nítorí àwọn ará ìlú òyìnbó àtàwọn olóyìnbó àtàwọn ọmọ tí a bí nílẹ̀ yìí tá a dẹ̀ gba ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀kọ́ òyìnbó náà gbà wọ́n ẹ̀dẹ̀ mọ̀ ìtàn
ẹni nílẹ̀ Yorùbá tá bá sọ pé ẹnìkan òòṣà èèyàn ńlá alágbára akíkanjú bá ṣe pé Sunday Igboho ní òòṣà kì í ṣe kójó lóòṣà dàtí ó jí akíkanjú èèyàn alágbára akọni ni Yorùbá pè ní tẹ bá fẹ́ lọ òòṣà ńlá mà nìyẹn má mà lọ sí iwájú ẹ ìtàn pè ní Yorùbá ni. Ó sì dá kí gbogbo àwọn ọmọ Yorùbá àgbà gbogbo àwọn bàbá Akíntóyè gbogbo wọn pátá tán sọ̀rọ̀ ní ìsìn ó sì dá káyà tètè dá Yorùbá padà sí ààyè rẹ̀ kí wọ́n jẹ́ káwọn ọmọ wa mọ tí wọ́n ń pè nílẹ̀ Yorùbá yìí bí bẹ́ẹ̀ kọ́ wọ́n sì máa pa bàbá wọn mẹ́tàn. Àwọn ni mo sọ fún àwọn ọmọ lẹ́ẹ̀kan lánàá ẹnìkan bá sọ fún ẹ wípé bàbá ńlá yín olóòṣà ni kò jẹ̀bi bọ̀tẹ́nìkan bá sọ pé ìdílé yín olóòṣà tí wòlíì bá sọ pé ìdílé yín olóòṣà he is talking to you your father and your grandfather tí bàbá rẹ bá jẹ́ Anglican bíi tiwa àbí Methodist tí bàbá rẹ jẹ́ CAC àbí Redeem àbí Kérúbù àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ìwọ náà dẹ̀ jẹ́ CAC ìdílé rẹ̀ solóòṣà mọ́ because ìran rẹ̀ mẹ́ta kò ṣe kí ni o kì í solóòṣà bọ̀tán bá sọ pé bàbá ńlá yín wá láti ìdílé òòṣà ó fi hàn pé gbogbo ilẹ̀ Yorùbá ni à ń bá sọ̀rọ̀ but when a prophet talk to you that ó wá nílé ìdílé rẹ̀ then ó ti mí ìṣe already ìdí tó fi mí ìṣe ni pé tí bàbá tó bí ẹ bàbá rẹ̀ bá ti ṣe olóòṣà tí bàbá rẹ̀ ò dẹ̀ ṣe olóòṣà tíwọ náà ò dẹ̀ ṣe olóòṣà ó ti rán already that is into gbọ́dọ̀ ní sọ́kàn ni bí o bá ti so bàbá rẹ̀ bá ti ṣe olóòṣà tí bàbá rẹ̀ ò ṣe olóòṣà you are not olóòṣà ẹ̀jẹ̀ mẹ́ta ló wà tábàdẹ̀ sọ pé olóòṣà ní ìpínlẹ̀ ṣayé gbogbo ilẹ̀ Yorùbá ní that is another one. Second to the final one mo fẹ́ bi yín léèrè ní mùsùlùmí kìrìsìtẹ́nì àwọn ìṣẹ̀ṣe mo fẹ́ kẹ́ ẹ sọ ọ́ tọ́lọ́run mo fẹ́ mọ̀ bóyá lóòótọ́ lẹ́jọ́ ọmọ Ọlọ́run ta ni ó ní ilẹ̀ bí Yorùbá yìí ta ni àbáláyé ta ló ní ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe ẹ ṣeun ẹ má torí pé ayé ń parẹ́ ẹ má jẹ́ aláìṣòdodo mùsùlùmí jáde lónìí ó láwọn ló nílẹ̀ kìrìsìtẹ́nì jáde ní ayé àtijọ́ bí pásítọ̀ bá dé ìlú wọn á mú lọ sọ́dọ̀ ọba ìlú bí mùsùlùmí bá dé ìlú wọn á mú lọ sọ́dọ̀ wọn á ní bí a bá wá dé ààfin wọn á ní kábíyèsí o àwọn àlejò kan wọ bèrè yìí o tí a bá wá wọlé ọ̀dọ̀ kábíyèsí tá kábíyèsí á wá jókòó pé kí lẹ bá wà àwọn ní àwọn mùsùlùmí máa sọ pé àwọn mú ẹ̀sìn àlá sí àwa àwọn kìrìsìtẹ́nì á sọ pé àwọn mú ẹ̀sìn mọ́ àwọn kan máa wá jókòó pé àwọn ò gba ẹ̀sìn àjòjì láàyè torí both Muslim and Christian orúkọ tí ilẹ̀ Yorùbá ń pè wá ní ẹ̀sìn àjòjì nígbà tá a wá gbàyè tán tá a gba lónílé tá a gba lọ nílẹ̀ àwa láwa làgbà ó lè ní gbogbo wa tá ló lè nínú Christian àti aláìsòótọ́ ni àmì ìsọgbà kìí ṣe mọ́lẹ̀ but we must say the truth àwa ní Yorùbá pè ní ẹ̀sìn àjòjì tẹ́lẹ̀ àwa la tọrọ ilẹ̀ àwa la tọ àwọn ẹgbẹ́ ìtàn Babalọ́lá wọn nígbà tá dé ẹ̀fọn alààyè wọ́n wá ní tó bá jẹ́ lóòótọ́ ló mọ̀ pé o lágbára Ọlọ́run ó yá lọ sínú igbó tẹ́jọ́ ti ń pààyàn yẹn kíkì sẹ́ni wá dé ẹ̀fọn alààyè báyìí wọ́n ní àwọn làwọn ní irọ́ náà pa ó lè ní wá. bí a bá padà sínú òtítọ́ rádaràdà lọ táwa yóò kú sí o. Ọlọ́run lè fún wa ní orí ọ̀fẹ́ bọ̀ kì í ṣe ká máa parọ́. Àwa kìrìsìtẹ́nì ń parọ́, àwọn mùsùlùmí à ń parọ́. Hallelujah. Ó dẹ̀ dáa
ká sòótọ́ ká kú ó dàbí ìgbà tá a sì ké tá a wà láàyè. Ẹ pàtó fún Jésù. Ìyẹn bí a ṣe wá wọ́n ní Ọlọ́run adáríjì ayé o. Èyí bàbá tán ló sọ pé olóòṣà yẹn kò mọ ìtàn ni. Oníwò sọ pé kì í ṣe ìfẹ́ ní kínní bó ṣe yẹ nìyẹn. Ẹnikẹ́ni tó bá ti wà lága bàbá rẹ̀ ò bá ẹ̀jẹ̀ ṣẹ̀gbọ́n rẹ̀ òun ni àgbà. Ìyẹn ti dúró. Mo dẹ̀ ń sọ̀rọ̀ sí Tìmì Ọ̀fẹ́dẹ́ àti gbogbo ọmọ Ẹdẹ pátá tí wọ́n bá ti lòdì sí bàbá yẹn wọ́n ti kọsẹ̀. Wọ́n ní Tìmì Ọ̀fẹ́dẹ́ lọ sí ọ̀dọ̀ Imam of Ìlọrin wọ́n ló kúnlẹ̀. Tí Tìmì Ọ̀fẹ́dẹ́ ṣe yẹn ó ṣe láti jẹ́ ká mọ̀ pé Yorùbá gangan lòun. Kí n torí pé bàbá ń pè mí ní dádì kí wàá máa nawọ́ sí ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ mọ̀ pé ẹnìkan jù yín ó dẹ̀ ń tẹ̀ lọ ẹ̀yin náà wá dúró. Ìtò dá wàhálà sáré mọ́ àti bàbá ẹ sọ ládélé nìyẹn nígbà tí bàbá Ọlọ́wẹ̀rẹ́ kí tó kúlẹ̀ tó náà wá nawọ́. Ọ̀tọ̀ ní ipò àgbà ọ̀tọ̀ ní ọjọ́ orí. Ọjọ́ orí wàá bu ọlá fún ọjọ́ orí. Ọjọ́ orí náà bu ọlá fún ipò àgbà. Bàbá ìmáàmù yẹn ẹ má jẹ́ sọ ọmọ Yorùbá kí n má sọ ọ̀rọ̀ ẹ̀gàn. Bí bàbá yẹn ṣe ń lọ ilé láti bu ọ̀wọ̀ fún ọjọ́ orí ẹ̀ ṣe ló yẹ kó ṣe kí ni o kó gbé dìde. Kí ni wá ní ẹ̀ṣẹ̀ bàbá Tìmì Ọ̀fẹ́dẹ́ yẹn? Even nínú Bíbélì fún ara Bíbélì sọ wípé bọ̀wọ̀ fún bàbá àti àtẹnikẹ́ni tó bá he did the right thing. Àwọn kan wá dìde nílẹ̀ Yorùbá wọn náà fẹ́ yọ lóyè. Ó dùn mí sún wọn. Èpè wà ẹ má kí n sọ̀rọ̀ búburú. The best ọba nílẹ̀ Yorùbá nìyẹn. Ẹ tí ò pé adé tí ò sọ adé tó jẹ́ ká mọ̀ wípé ipò àgbà wà ipò ààyè ọjọ́ orí náà ṣe kí ni fún ilẹ̀ Yorùbá. Ẹ pàtó fún Jésù. Bó bá hùn wọ́n kí wọ́n gbọ́ bó bá hùn wọ́n ká ṣe kí ni ká má gbọ́. Mo ti bá wọn sọ ohun tí mo lè bá wọn sọ for now. Eléyìí fún Sunday Igboho àwọn wòlíì tó yẹ ká wọ́n lè tán o. Bí Sunday Igboho bá dábàá láti wá sórílẹ̀ èdè yìí bóun fẹ́ wá gbèjà ilẹ̀ Yorùbá ní àkókò yìí wọ́n tán ni o. Ìjọba àpapọ̀ ṣẹ́tọ̀ọ̀pù ẹ̀ wọ́n dẹ̀ fẹ́ mú ó escape tàkọ́kọ́ bí ò bá sọ́ra kò ní escape lé àfi tádùá bá lé ẹlọ́kọ́lẹ̀. Gbogbo ìpàdé tí wọ́n ń ṣe níjọba àpapọ̀ lórí ẹ̀ ní Olúwa sọ fún mi pé wọ́n ń ṣe wọ́n ti padà sí òun ọ̀run o. Iṣẹ́ ìránṣẹ́ ni mo ṣe sẹ́yìn. Number 2 láàrin February tá a fẹ́ wọ̀ yìí sí Democracy Day ẹ má gbàgbé o ní May àjálù ńlá kan wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo ń sọ àwọn ohun wọ̀nyí kì í ṣe kí ayé ó lè rí mi bí wòlíì o. Mo ń sọ kí gbogbo wa lè jọ gbàdúrà kí Ọlọ́run bá wa yí ibi yẹn dà. Ká dẹ̀ gbàdúrà yẹn ká tó lọ kí a gbàdúrà síwájú sí i nínú ìjọba wọ̀nyí ni o. Ẹ pẹ̀lẹ́ o síwájú sí i wọ́n sọ pé wọ́n yọ Speaker Lagos State àbí bẹ́ẹ̀ kọ́ kí lorúkọ rẹ̀ Ọbaṣá. Ọlọ́run àwọn ọmọ kó sọ fún mi pé ìjì tó dìde sí Ọbaṣá yẹn ó sì padà wá sọ́dọ̀ Sanwó-Olú kí ìjọba yẹn tó ṣe kíni tí ẹ máa fẹ́ súnmọ́ fẹ̀rẹ́fẹ̀rẹ́ ìgbà tí ìjọba rẹ̀ bá fẹ́ parí tí ò bá gbàdúrà kán múra
mo rí omi ńlá tó wó bo òun mọ́ mọ́lẹ̀ agbára kankan ló fi jáde nínú omi yẹn bọ́tú mo rí kó jáde ṣùgbọ́n tí ó bá jáde àdúrà ó máa dúró dáadáa. Take note. Ní ìtẹ̀síwájú ìkan nínú star olórin ó fẹ́ jáde láyé ẹja gbàdúrà kí mo pè ó star olórin olùwàjọ olórin ẹ̀mí o but ó fẹ́ jáde láyé ó ní èdè àdúrà ẹ gbàdúrà fáwọn olórin especially àwọn olórin ẹ̀mí ìràwọ̀ ni olórin ó fẹ́ jáde torí mo rí kàkàkí ìbíanú tó sáwọ ọ̀rọ̀ ṣe gbàdúrà. Kí a tó lọ parí ní ọdún bíi 4 sẹ́yìn mo rí umbrella Tinubu Ganduje ẹrùfà mo rí wọn lábẹ́ umbrella mo ní ṣùgbọ́n lójijì ẹni méjì ni mo rí kó jókòó sábẹ́ umbrella kò sí ẹnìkan bẹ̀ ṣe hallelujah mo ṣe léyìí kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ wá ń dájọ́ mo fẹ́ mọ bólúwa ṣe tó lórí òkè ká gbàdúrà kẹ́ẹ̀dẹ̀ máa kíyèsí pé ohun tí mo wá ṣe ń bí leléyìí ẹ pàtó fún Jésù. Kí tó parí ẹgbẹ́ kí ni sọ kí tó parí lónìí kí n tó parí ọ̀rọ̀ mi mo fi àkókò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bá rí ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ sí mi lórí mídíà mo bẹ̀ yín ẹ má rẹ̀spọ́ndì sí wọn ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ẹ má dẹ̀ torí mi ṣépè fún èèyàn kankan ẹ rí everybody bíi pé Jésù fún ara ẹ̀ wọ́n pè ní olórí gbèsè gbogbo mélòó ni tiwa ẹ má respond sí wọn pátápátá rẹ̀ ìyàtọ̀ wà láàrin ìṣubú àti wárápá o ìyàtọ̀ wà láàrin ṣubú ṣeré àti wárápá ṣubú ṣeré ni ẹ̀sìn bọ̀ wárápá ẹ̀ẹ̀kan kan ló máa wá ẹlòmíì orílẹ̀-oṣù 3 4 ó lè máa tó bá ní ó lè máa rí bọ̀ ṣubú ṣeré yẹn bó bá ti ṣubú lónìí á ṣubú lọ́la á ṣubú lọ́túnla kí ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí ìyàwó ọba kan wà mo fẹ́ kẹ́ notice kẹtọ kátó máa lọ ìyàwó ọba kan wà ọba tí mo sọ nípa rẹ̀ yìí ìyàwó ọba yìí wá lọ wẹ̀ nígbà tó lọ wẹ̀ tán wèrè kan wà nílùú ó wá lọ kó aṣọ ìyàwó ọba yẹn ọjà wà ní ẹ̀gbẹ́ odò yẹn wèrè yẹn wá kó aṣọ ìyàwó ọba ó wá sá lọ sínú ọjà aṣọ tó yá dẹ̀ wà lára wèrè eléyìí tó yẹ kí ìyàwó ọba kó pe àwọn èèyàn pé ẹ bá mi wá sọ wá ìyàwó ọba náà wá sá jáde láti inú odò ó wá ń lé wèrè wọnú ọjà lọ ta ni gbogbo èèyàn máa pè ní wèrè ẹ sọ̀rọ̀ ṣé fọmọ Yorùbá ni wèrè tì ní aṣọ wèrè tì láṣọ díẹ̀ sídìí ṣùgbọ́n ìyàwó.